So Mr. Kenny ṣé mo kó fọ́mọ ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ ni sà. Ṣẹ́yìn lè fẹ́ ọmọ ọdún mẹ́fà. Mo lè fẹ́ ọmọ ọdún mẹ́fà sà. Bẹ́ẹ̀ ṣe bí mo dáhùn ẹ máa ní pé èyí tí ò bá yé mi láti máa kú sífà tẹ́ bá dánrú ẹ̀wò ẹ̀wọ̀n. Ẹjọ́ torí Ọlọ́run sẹ́ni tó fẹ́ ọmọ ọdún mẹ́fà kẹ́ tó bí èmi sà mọ́mì wa ẹni tó fẹ́ ọmọ ọdún mẹ́fà yẹn ṣé nígbà tó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà yẹn ṣóòrè di ìgbà tí ó tó ní àṣẹ láti bá sùn àbí ní ìgbà tí ó fẹ́ yẹn àbí láti ọmọ ọdún mẹ́fà yẹn ló ti ń bá sùn. Mr. Kenny ẹni sùúrù ìgbà tó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án ṣẹ́yìn náà lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn. Ṣé ẹ mọ̀ pé ẹni sùúrù ẹ dá mi ló ṣe lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ ti lẹ́ẹ̀ lè fẹ́ ọmọ ọdún mẹ́fà àti ìyẹn àkọ́kọ́ ṣe lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn. Ẹ wò comment section bí wọ́n ti ń bú mi wọ́n ti ń fún mi lépè bí ayé. Ẹ má wo bẹ́ẹ̀ ẹ má wo comment section ẹ má wo wọ́n ń bú èmi náà wọ́n muslim máa ń bú èmi náà ẹ má wo bẹ́ẹ̀. Èpè lọ ẹ lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn. Àkọ́kọ́ yes sir yes sir àkọ́kọ́. Ṣe lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ dáhùn náà. Ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ. No ẹ jẹ́ ká sọ délẹ̀ ṣe lè bá ọmọ ọdún mẹ́sàn-án sùn Mr. Kenny. Nílẹ̀ Yorùbá wa mi. Ẹni sùúrù nù ṣe lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ẹ ti lẹ́ẹ̀ lè fọ́ ọmọ ọdún mẹ́fà ẹ ti fẹ́ ṣe wá lè bá sùn ọmọ ọdún mẹ́sàn-án. Mo lè bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn bọ̀ mo ní ẹ wá bí lè máa sọ̀rọ̀ lọ ó ti dà bẹ́ẹ̀ gbogbo ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lọ ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ lọ. tí bá mọ bí tẹ́ ń gbé ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ lọ náà gbogbo ẹ a fi wọ́n lẹ̀. ẹ ní sùúrù ìyàlájẹ ẹ̀yin lẹ́bí wa abáyínláyé ni ní ìlú ilẹ̀ Yorùbá táwa wà ìta bá rí ọmọ ọdún ẹ ní sùúrù mọ́mí wa ẹ ní sùúrù mọ́mí wa. Lágbára àwọn tó lọ́jọ́ òní wọ́n máa bá ọmọ yín sùn wọ́n máa bá ọmọ yín sùn lọ́mọ ọdún mẹ́fà olórí burúkú nìyí pedophile ni wọ́n náà ẹ lè gbé wọn wá sí ẹ má ṣe pé fún ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa bá ọmọ wọn ọdún mẹ́sàn-án sùn kò sí bó ṣe lè yẹ bó ṣe wà yín lórí. nǹkan tó sọ yẹn ṣé mọ nǹkan tó fẹ́ ṣe ẹran gbogbo ẹ̀ẹ̀kan kéèsì nígbà tó wọlé wọ́n lọ́wọ́n kì í ṣe àfa bọ̀ nípa àwa wọn ẹ máa mọ̀ pé bákan náà ni gbogbo muslim nǹkan tí mo fẹ́ kẹ́jẹ́ kájẹ́ káwọn èèyàn máa rí nìyẹn bákan náà ni gbogbo wọn kò sí nǹkan tẹ́ bá ní Muhammadu ṣe gbogbo àti òdà wọ́n máa gbèjà ẹ̀ lọ ni ó yẹ kéèyàn kò tẹ̀ yẹ kó ìfi ìjàbọ̀ yẹ kéèyàn lọ wojú ẹ̀ dáadáa.